Mo ti fi iṣẹ́ owó lẹ̀ lóríṣiríṣi, oríṣiríṣi oṣó lẹ̀ mo ti fi lẹ̀ lórí ìkànnì yìí. Mo ti fi aṣínà lẹ̀, mo ti fi àkójọ owó lẹ̀, oríṣiríṣi nípa owó bá ṣe lè ní owó mo ti fi lẹ̀. Oṣó gbé wá mo ti fi lẹ̀. Fún ẹ̀yin tí ẹ bá rí mi fún ìgbà àkọ́kọ́, ẹ lọ subscribe kí ẹ lè máa jẹ àǹfààní mi. Mo máa ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Àǹfààní pọ̀ lọ rẹpẹtẹ. Ẹ subscribe, ẹ lè máa rí. Mo ti fi oṣó lẹ̀ lóríṣiríṣi. Mo ti fi ìtọ́jú ara lẹ̀, oríṣiríṣi àìsàn bá ṣe lè gbógun ti àìsàn ara mo ti fi lẹ̀ lórí ìkànnì yìí. Now, ó wá kan oògùn agbára. Torí tí a bá lówó tá lágbára, èèyàn búńtẹ́ ni o. Ẹni tí ò ní nǹkan kan á fẹ̀mí èèyàn, á dẹ́mi èèyàn légbodò. So, oògùn agbára ló kan báyìí. Lọ́sẹ̀ tá a wà yìí, oògùn àdá, oògùn ìbọn, oògùn agbára lóríṣiríṣi lẹ máa bẹ̀rẹ̀ sí ní rí tí màá máa mú wá. Nǹkan àkọ́kọ́ tẹ máa lọ́kọ́ bá mi wá ni, mo sọ pé kí ẹ lọ bá mi wá òwú akẹsẹ. Ẹ dá òwú akẹsẹ mọ̀. Kóró inú ẹ̀ la need. Kóró inú òwú akẹsẹ òun la need. Kí ẹ lọ bá mi wá kóró òwú akẹsẹ ẹyọ mẹ́ta péré. Ẹyọ atare mẹ́ta péré. Èso fèrèǹjéjé ojú ológbò mẹ́ta. Ẹ jọ̀ọ́, ẹ bá mi lọ mẹ́tẹ̀ẹ̀ta kó kúnná dáadáa. Ẹ rí i pé kò ta dànù. Ẹ jọ̀ọ́, ẹ rí i pé kò ta dànù. Ẹ ṣàkíyèsí ẹ o. Ẹ rí i pé kò ta dànù. Kẹ má lọ fọwọ́ ara yín ṣe ra yín. Ẹ rí i pé kò ta dànù. Bẹ́ẹ̀ ṣe ń gun, bẹ́ẹ̀ ṣe ń lọ, kò ta dànù. Ó dáa. Tẹ bá ti wá lọ tó kúnná tán, ẹ mú blade. Apá ọ̀tún, ẹ sín gbẹ́rẹ́ èjì ogbè. Apá òsì, gbẹ́rẹ́ èjì ogbè. Ẹ fi kún méjèèjì. Ó yá, ẹ test ẹ wò lẹ́sẹ̀kẹsẹ̀. Tádà bá wọlé kò ń ṣe bàbá mi Ewéjẹ́ ló bí mi. Títí dìgbà míì, èmi Ọláwálé ọmọ Ewéjẹ́ ń sọ wípé láyọ̀ la máa pàdé. Ẹ subscribe, ẹ like, ẹ comment. Ire o.